ẹ lọ wo fídíò bí tó ti ń sọ̀rọ̀ ta ló ta ní ẹ rí pé ẹ lọ wo dáadáa mi kì í ṣọmọ òkókó ta ló ń wò lọ́ọ̀kan ẹ rò pé ọmọ kékeré ni mí ni. Nígbà táwọn èèyàn ń pè mí pé kí n kìlọ̀ fọ́mọ mi pé òun ló gbọ́rọ̀ Mohbad lórí nínú Ìkòròdú pé kí n wọ́ọ̀nù ẹ̀. Wọ́n fi private number pè mí kókó kò sọ́mọ mi ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yìí kò tí ì ju ọdún kan. Mo dẹ̀ ti sọ fún pé kó ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ Mohbad nígbà tó ti pè mí pé kí n kìlọ̀ fọ́mọ mi níjẹrin. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo ayé gbogbo ẹ̀yin ọmọ àgbáyé ẹ má parọ́ nǹkan tí ò ń ṣe tọmọ mi mọ́ o. Ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ẹ ṣàánú mi o mi mọ ọmọ mi o kò ní ọmọ mi ò ní àìsàn burúkú kankan o kò sí àìsàn burúkú kankan tó ń ṣe ọmọ mi o mo bẹ̀ yín ni o mo bẹ̀ yín o ẹ wọ Ọlọ́run nǹkan kan ò ṣe ọmọ mi o nǹkan kan ò ṣe ọmọ mi. ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ ikú tó pa Disturbing o ìyá Disturbing ti jáde síta màmá ti sọjú abẹ ní kó wọ́n ti sọ àṣírí ikú tó pa Disturbing. Ọlọ́run ẹ̀bẹ̀ mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ọmọ yìí nǹkan tí ò bá ṣẹlẹ̀ sí ẹ má sọ ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo ẹni tọ́lọ́run bá ní gba ọmọ lọ́wọ́ ẹ̀ lójijì ẹni tí ò bá fẹ́ kí Ọlọ́run kókàn tí ẹ̀ wo kó pa ìdílé ẹ̀rún lójijì ó má fi ẹnu sọkúsọ bó ṣe ti kú yẹn mo ti gba kádàrá o torí kádàrá yà ńlá o mo ti gba kádàrá ìyàwó tó ní ó sọ̀rọ̀ ọjọ́ wo lọmọ mi sì fẹ́ ìjọ́ wo ló sì fẹ́ ó níyàwó ẹ̀ tó bímọ méjì fún ìjọ́ wo ló sì fẹ́ ra nǹkan kan ò ṣe ọmọ mi o nǹkan kan ò ṣe ọmọ mi kò sí kí nǹkan kan ò ṣe. bọ̀ tèmi rí i pé ara ẹ̀ wà òkè nǹkan kan ò ṣe but àwọn èèyàn kọ́kọ́ ń sọ ọlọ́run láì pé bóyá nǹkan kan ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé bóyá pé. kò sí nǹkan kan tó ṣe o kò sí kiri o. tiktok ló ń ṣe lọ́wọ́ ní kíní àtàkì yẹn mú ó ṣe àtàkì ẹ̀ ó tán wọ́n dẹ̀ pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ pé mo ní kí mọ́tò gbé mi débẹ̀ mo gbé kí ló ṣe báyìí ta ló ń bá jà wọ́n ló fẹ́ ṣe ó sọ̀rọ̀ ó ṣe tiktok pé bó ṣe máa ń sọ̀rọ̀ Mohbad ó ní mo dẹ̀ yìí pé ọmọ yìí níjẹrin ìgbà tí ó máa bẹ̀rẹ̀ kínní yìí tẹ́ máa ń ṣe ní orí fóònù. tó dédé kú sí online ní àná òde yìí màmá Disturbing ọmọọmọ ti jáde síta o torí ọ̀pọ̀ èèyàn ló sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ikú tó pa ọmọkùnrin ṣùgbọ́n ẹni tó mọ tí gbogbo ẹ̀ sojú rẹ̀ òun yèyé rẹ̀ ẹ̀ wáyà gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà ẹ má gbé kúrò ń bẹ̀ ṣe wá rí i pé ilé ayé yìí ó lágbára bẹ́ẹ̀. mo gbé kó jábọ́ lọ́rọ̀ Mohbad kò gbọ́ tèmi ni kò gbọ́ ti tèmi ni tó bá gbọ́ ti tèmi kò ní kúkú ìyà tó kú yìí o. bó jẹ́ èèyàn náà ló lọ àtáàkì ẹ̀ èmi fúnra mi ti wọ́ọ̀nù ẹ̀ pé wọ́n ti pè mí kóòtù Mohbad tó máa ń lọ gan wọ́n ti wá pè mí báwọn ò fẹ́ kó wá sí kóòtù mọ́ mo dẹ̀ sọ fún mo kìlọ̀ fún kò gbọ́ tèmi ni mo sọ fún wọn fún pé kò sí nǹkan tó pọ̀ ẹ́ lọ́rọ̀ Mohbad mi ì ṣe fámìlì Mohbad mi ì mọ Mohbad rí mi ì mọ̀ rí mo sọ fún ṣé ìyàwó ṣé ìsọkúsọ tó ń sọ yìí ẹni tó ti bímọ méjì ìyàwó tó bímọ méjì fún ó wà o bọ́ kò sí kiri o nǹkan máa ṣe láti lẹ̀ tẹ́lẹ̀ láti bí ọdún àkọ́bí ẹ̀ ń sìn ó ti ń lọ sí 12 years èyí tó bí lẹ́yìn yẹn 8 years tó ṣẹ̀ṣẹ̀
ṣẹ̀ṣẹ̀ fẹ́ eléyìí kò tí ì pọ̀ ọdún kan àbọ̀ o kò ì pé ọdún kan àbọ̀ o mo bẹ̀ yín nǹkan kan ò ṣe ọmọ mi o ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo ẹnikẹ́ni tó bá fi àtáàkì bá ọmọ mi Ọlọ́run máa mú yín o tọ́ba yìí ò bá mú yín tọ̀run máa mú yín kò sẹ́ni tí ò mọ bọ́kù sàkámàjè nínú kòdù disturbing TikTok ilé títọ́. ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ bí ikú Disturbing tó máa ń ṣe TikTok ẹ wá gbọ́ bí ikú ẹ̀ ṣe lọ lẹ́nu àwọn ìyá ẹ̀ gangan. Ṣé ẹ mọ̀ pé oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́ nípa ọmọkùnrin ikú tó pa ọmọkùnrin ṣùgbọ́n ikú eléyìí ó yani lẹ́nu ó ṣe ni ní kàyéfì. Ẹ má jẹ́ mẹ́gbàá yín lákòókò ẹ wá yára gbọ́rọ̀ lẹ́nu mọ̀mọ́ ọmọkùnrin tán pè ní Disturbing. mo sọ fún kò gbọ́ ní o mo sọ fún ṣùgbọ́n gbogbo ibikíbi tó bá ti wá mo fà yín lọ́lọ́run lọ́wọ́ mo fà yín ìyàwó tó ń sọ̀rọ̀ ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní o mi rò pé ó yí pé ọdún kan o kò yí pé ọdún kan o kò yí pé ọdún kan o ẹ lọ wo fídíò bí tó ti ń sọ̀rọ̀ ta ní ẹ rí pé ẹ lọ wo dáadáa mi kì í ṣọmọ kókó o ta ló wò lọ́ọ̀kan ẹ rò pé ọmọ kékeré ni mí ni ẹ jọ̀ọ́ o mo bẹ̀ gbogbo ayé gbogbo ẹ̀yin ọmọ àgbáyé ẹ má parọ́ nǹkan tí ò ń ṣe tọmọ mi wọn o ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí ẹ ṣàánú mi o mi mọ ọmọ mi o ọmọ mi ò ní àìsàn burúkú kankan o kò sáìsàn burúkú kankan tó ń ṣe ọmọ mi o mo bẹ̀ yín ni o mo bẹ̀ yín o ẹ wọ Ọlọ́run. ikú dédé àsìkò gbogbo yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tẹ̀ ń tẹ́ ń gbọ́ wá tẹ̀ ń tẹ́ ń wò wá ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ṣẹlẹ̀ tó ṣeni láàánú tó kanni lára títí débi egungun ìṣẹ̀lẹ̀ tó lágbára nípa ọ̀dọ́mọkùnrin tán porúkọ rẹ̀ ní Disturbing popular TikTok tán porúkọ rẹ̀ ní Disturbing ìròyìn mọ̀mọ́ kàn wá lọ́wọ́ níwájú bẹ́ẹ̀ pé ọmọkùnrin mọ̀mọ́ ti jáde láyé o ó mọ̀mọ́ ṣe o kàyéfì ńlá nìyí o ilé ayé ilé asán ìmúlẹ̀mọ́fo. ìwọ ìmọ̀mọ̀ bínú járe gbogbo yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà bí mo ṣe wọlé ló yẹ kí mi kí n mo kí gbogbo yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tí n ti ń gbọ́ mi tí n ti ń wò mí lágbára Ọlọ́run Elédùmarè ojú tí n fi ń wò mí ojú náà mi afọ́ etí tí n fi ń gbọ́ mi etí náà mi adi fáǹfààní yìí tètè subscribe sórí ètò subscribe sórí rẹ̀ kéèyàn náà jàǹfààní bá àbá tó ṣe é mú fúnra wá fún gbogbo èèyàn olólùfẹ́ rẹ̀ àti fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá níbikíbi tí n ti ń wò wá ìwọ kí n ṣe ìfọ́nrán káàkiri gbogbo àgbáyé kọ́kan gbogbo àwọn tẹ́ẹ̀tì mọ̀ kọ́kan lára torí ètò tí ń wà náà láti mọ̀ mú gbogbo tí ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àgbáyé wá sí etí gbọ̀yìn ọ̀rọ̀ Nàìjíríà ti kò ní kẹ́nìkan àrò ènìyàn fún nìyàn ẹ jẹ́ ká mọ̀ bí ó ṣe lọ ìwọ ibi tá a fi àdàgbé tó sọlẹ̀ sílé nìyẹn ire o ó dìgbà.